Ashmani bí ètò Asatainment concept eléyìí tí Omina Ọláyínká gbé kalẹ̀ láti gbé ìṣe àti àṣà Yorùbá lárugẹ. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé a ní àwọn èèyàn bí èèyàn, àwọn ẹni bí ẹni, àwọn celebrity, àwọn ilé eré orí ìtàgé wọ́n wà pẹ̀lú wa níbi ètò Asatainment. Àwa o tí ò sí tẹ̀ rẹ̀ ẹlẹ́jú bá kọ́kọ́ mo ní bèrè mo ní tí o máa ti ó ṣe é ó yẹ fẹ́ yí ẹ̀. Orúkọ yìí àti mo tẹ̀ ṣe. Ó dáa sí àwọn ìlú. Bẹ́ẹ̀ pọ́ lẹ́nu wọn, a ní ìyá àbàdàn sílẹ̀ lórí red carpet pẹ̀lú white. Ẹni mo ṣe fẹ́ sọ sílẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ìyá àbàdàn sílẹ̀ lórí red carpet pẹ̀lú wa. Ọmọ yìí Ọláyínká pé àwọn Omina Ọláyínká kò sí yé. Ó ṣe díẹ̀.